هو صلي وسلم على عين الرحمة ربانية عين الحكيم طلعت الحكيم من هو ولا لي صلاة تعرفنا بأهيا Èdùmàrè bá dúró torí sùn mí nílé Mawlana Sheikh Isiaq Busiri náà ń bá ẹni. Adamallahu ayatahu. Má gbàgbé orísun òye mi Mawlana Sheikh Dawuda Abdul Majid Al-Alufala. Adamallahu ayatahu. Bá mi dúró torí sùn mọ́ mi Mawlana Sheikh Qomorudeen Ishaq Al-Gamawi. Ọba ní Ṣọlá Àdìsá ń bẹ lọ́dọ̀ ọmọ babalágége Mawlana Sheikh Qomorudeen Ibrahim Alabi Sugar. Bàbá tó bí yín òun ló tọrọ rẹ̀ lọ́dọ̀ babalágége lọ́dún tí wọ́n ṣe Laylatul Qadri tí bàbá alágége ní kí kálukú ó tẹ́wọ́. Bàbá yẹn lọ́dún tí mo sọ kì í fẹ́ ìyàwó dépò kó máa bímọ. Bàbá yẹn ló dàníyàn Ọlọ́run dákun fún mi lọ́mọ ọmọ tó bá fún mi yóò dàbí bàbá alágége. Tó bá wá ṣe bẹ́ẹ̀ tó fún mi gbogbo wọn ni màá ní kí wọ́n wá kéwú lọ́dọ̀ bàbá alágége. Èdùmàrè gbọ́ ó ṣe àmì ó yọ̀ǹda ọmọ fún bàbá yẹn. Bàbá wa pé àdéhùn tí wọ́n bọ́ lọ́hùn ṣe kìí ṣe pé kò sá àfáǹsà mọ́ ní bàbá alágége. Gbogbo ẹni tó kéwú lọ́dọ̀ ṣe wàá dámọ̀ gbìyànjú kó pé wọ́n á dùn. Tó bá lálẹ́ kó lè lálẹ́ tó bá lálẹ́ kó lè kalẹ́. Asa bayanu lina asa bayanu lina wahuda wa mau'izatun lil muttaqin jalo wala tainu wala tazanu minus wa antum li alauna in kuntum mu'minin. Ashukuru kaidu wa shansali yawma arifuhu wal kufuru ajala maya tika bisadami. Ọba ní Ṣọlá ọpẹ́ ní májẹ̀mú oore. Ọba ní Ṣọlá o ọpẹ́ ní májẹ̀mú oore. Dúpẹ́ f'Ọlọ́hun pẹ̀lú oore t'Ọlọ́hun ṣe ní onídẹ́kọ̀rẹ́ ó tán. La'in shakartum la'azidannakum. La'in shakartum la'azidannakum. Wa la'in kafartum inna azabi láṣẹ̀dí. Kéèyàn ó dúpẹ́ ló ń jẹ́ kóre ó lékún. Ẹni yálà yìí mórè kò lè rí tọ́lá gbà ó. Tòní là ó ṣe fún àdéhùn Ọlọ́run ní. Àlà ẹ ṣe ọmọ pẹ́ wá bẹ́ẹ̀ ṣe ń ṣe ní kẹ́ máa ṣe lọ. Mawlana Sheikh Qomorudeen Alihaku ahaku walau min fami shu'aroi. Ìgbà tó dé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbogbo ẹni tó wá ló ń páyà. Olóde ò bẹ̀rù kò fọ́ ó fọkàn balẹ̀ nítorí pé lọ́lọ́run ni. Walal akhiratu khairul laka minal ula. Walal akhiratu khairul laka minal ula.
ní dá mọ̀lánà fáwọn tí wọ́n kúnṣẹ́ ọlọ́run lọ́wọ́ àkọ́kọ́ ọpẹ́ kó lọ bá bàbá rẹ̀ bàbá tó tọrọ yín lọ́dọ̀ lọ́hùn lára ìgbà fún tó ní lọ́dọ̀ ṣe wọ Ádámọ̀ ìkejì ọpẹ́ kó lọ bá yàrá tó ṣiṣẹ́ bẹ́ẹ̀ni ṣe rí bàbá lè jẹ́ àfà lóòótọ́ àmọ́ tó bá ti ṣìyàwó fẹ́ irú tó béèrè là máa fún àmọ́ kò ní jójú ẹ̀mí rẹ̀ kò ní dúró jẹun ọmọ. ẹ̀kẹta ọpẹ́ kó lọ bá mọ̀lánà ẹ bá pé Ádámà ọmọ gbógun mọ́ tì í lágége Ádámà ọmọ gbógun mọ́ tì í lágége ọmọ gbógun mọ́ tì í lágége Ádámà ọmọ gbógun mọ́ tì í lágége bàbá tó láníyàn rere sí gbogbo ọmọ kéwú àníyàn ṣe wọ Ádámọ̀ lọ́lọ́run fi ń jẹ́ wọn ló fi ń san wọ́n lẹ́san rí. ẹ̀kẹ́rin ọpẹ́ kó lọ bá wọn olùrànlọ́wọ́ tí wọ́n kún Mọ̀lánà lọ́wọ́ gbogbo ń là mọ́ wù ní ìkàlẹ̀ ọba ní sọ́lá ń dúpẹ́ pẹ́ ṣe ká dúpẹ́ fẹ́ni tó ṣoore lórí olóore fi ń wú ká dúpẹ́ fẹ́ni tó Ọlọ́run lò láláàánú láláàá ṣe ni. ẹni ṣe mí lóore mélèé gbàgbé máa sọ fọ́lọ́hun Ọlọ́run alábá mi ṣílẹ̀kùn ìkẹ́ fún. ẹ bá ń dúpẹ́ dúpẹ́ lọ́dọ̀ màmá mi Alájà Bayura Great Hope là ń dúpẹ́ fún à ń dúpẹ́ pẹ́ ṣe látọ̀ọ́dún tàtijọ́ ń bọ̀ wá tẹ̀ ń pọ́n lọ́hùn lọ́wọ́ ẹ dúpẹ́ fún Alájà mi Ọpẹ́yẹmí Sheikh Qomorudeen ń dúpẹ́ wọ́n sọ pé ẹ ṣe Alájà ẹlẹ́rìn dòdò Abọ́láńlé mi Àṣàkẹ́ ẹlẹ́rìn dòdò ẹ ṣeun pẹ̀lú Alhaji Abuduli Akimi Dambaro bá gbogbo ìlà ń dúpẹ́ fún lọ́dún tíṣẹ́ Ọlọ́run ti bẹ̀rẹ̀ lẹ́tí ń kún wa lọ́wọ́ ẹ̀ ń gbéṣẹ́ Ọlọ́run ga ọba tó lẹ̀san á san yín lẹ́san rẹ̀ iná ọwọ́ yìí ò máa ní tán láyé 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 ẹ bá ń ká wọn ó là mọ́ o àbá onítàkàdá àwọn ó là mọ́ o àbá onítàkàdá. Àṣàkẹ́ mò ń rọwọ́ ẹ̀ Àṣàkẹ́ ń tẹ́wọ́ Abọ́láńlé ẹlẹ́rìn dòdò Àṣàkẹ́ tún láàyè láìláìlàlá kí ló wí Àṣàkẹ́ tún láàyè láìláìlàlá Àṣàkẹ́ tún láàyè o láìláìlàlá Àṣàkẹ́ tún láàyè láìláìlàlá pẹ̀lú májísírètù Bọ́lá láìláìlàlá Àṣàkẹ́ tún láàyè láìláìlàlá ọmọ Bùkọ́lá ẹ̀ máa ṣeun. Àṣàkẹ́ ni o. Láíláílàlá, Àṣàkẹ́ tún láàyè. Láíláílàlá. Owó ọwọ́ yìí kò dẹni tán o. Láíláílàlá, Àṣàkẹ́ tún láàyè. Láíláílàlá. Àwọn kan ṣàlàṣàkẹ́ lẹ́nu wọ́n ní kí ló dé tó jẹ́ Qomorudeen ló gbà fún. Tó jẹ́ Qomorudeen ló gbà fún. Tó jẹ́ Pálábí ló gbà fún. Àṣàkẹ́ wá ń fún gbogbo wọn lésì pé tó bá kù 10 naira lọ́wọ́ mi mo lè ná nítorí Sheikh Qomorudeen ni o mo lè ná nítorí Sheikh Qomorudeen ni o. olówó tó gbà fún àfà tí ò fowó bá ṣe ó kù ẹ́ ó kù ṣẹ́ ọwọ́ rẹ̀ ẹ bá ń káwọn òun làmọ́ òun o ẹ bá ń kí àfà gbà bàbá mi Sheikh
ẹ̀jẹ̀ kan ní ọmọ ìyá kan nínú ilé nínú ìjà àfààní wọn ò sì bára wọn bínú wọn ò bára wọn jà bàbá mi ẹ màmá ṣeun. Mọ̀lánà Ṣéwù Ibrahima ọmọ kírun wá tẹ́wọ́ kọ́sítọ́mà dáadáa kọ́sítọ́mà dáadáa ni. Mọ̀lánà bàbá mi ẹ màmá ṣeun ẹ ṣé mo dúpẹ́ ẹ kú ìnáwó mi Mọ̀lánà. Bàbá onílé tuntun Ṣéwù Abíbùláì Bánú. Bàbá onílé tuntun bàbá onílé tuntun Bánú. Àṣà mi ń bẹ lọ́wọ́ yín bàbá ẹ tẹ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe yẹn Bánú tẹ́wọ́. Ìmùlẹ̀ ọmọ kírun ní Bánú tẹ́wọ́. Ìmùlẹ̀ Ṣéwù Bùrẹ̀mọ̀ bàbá onílé tuntun Bánú. Bàbá onílé tuntun aláwọ̀ nùrù fọ́ ọkọ̀ lórí. Ìmọ̀lẹ̀ ti dé kókòkò ó paradà kókòkò ó paradà kókòkò ó paradà. Kàyéfì ti dé kájáde òwúrọ̀. Mọ̀lánà Ṣéwù Fákàrù bàbá mi ẹ ṣé. Olólùfẹ́ Ọbánisọ́lá ẹ̀bá ń kí Alájà Ṣẹ̀rífàtù Adádénú ẹ̀bá ń kí kalẹ̀ màmá mi. Ayọ̀dé Sídíkì ni màmá mi Afúsàtù Afúsàtù Sídíkì màmá mi ẹ màmá ṣeun. Aláwọ̀ nùrù fọ́ ọkọ̀ lórí. Ìmọ̀lẹ̀ ti dé o kókòkò ó Paradà kókòkò ó paradà. kókòkò ó paradà o. Kàyéfì ti dé kájáde òwúrọ̀. Àwa lọmọ babalá àwa lọmọ babalá gègé. Àwa lọmọ bàbá Àwa lọmọ babalá gègé. àfà tí yóò gọ̀ máa ní o. Ọmọ babalá gègé àfà tí yóò gọ̀ máa ní. Ọmọ babalá gègé. Ilé olúmi wà ní sọ́mi Ọmọ babalá gègé. wà ní sọ́mi wà ní àmàlì. Ọmọ babalá gègé. Ní bàbá yẹn fi kọ́ wa. Ọmọ babalá gègé. Ọlọ́run jẹ́ àfà rẹ̀. Ọmọ babalá gègé. Àwa lọmọ bàbá ọmọ babalá gègé. Wọ́n ń sanwó babalá gègé. Kò sírú àfà babalá gègé. Kò sírú wòlíì babalá gègé. Kò sírú olùkọ́ babalá